pẹ̀lú bí ìròyìn ikú gómìnà olúwarótìmí akeredolu bó ṣe ń jà ràìnràìn tí àwọn èèyàn sì ń ṣèdárò akọni gómìnà tó lọ náà, pàápàá tí àwọn ará ìpínlẹ̀ Ondo tí wọ́n wà nínú ìbànújẹ́ ńlá. Ó mà ṣe pàtàkì fún àǹfààní àwọn ọ̀dọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ wa láti mọ̀ pé nínú ìtàn orílẹ̀-èdè yìí, èyí ni yóò jẹ́ gómìnà kẹrin tí yóò kú sórí ipò nínú ìtàn Nàìjíríà, ìyẹn látìgbà tá a ti gba òmìnira lórílẹ̀-èdè lọ́dún 1960. Bí ọba bí ẹ̀yàn ọmọléèwé àti ayé akẹ́kọ̀ọ́ pé ta ni gómìnà àkọ́kọ́ tó kọ́kọ́ kú sórí oyè, ìyẹn sórí ipò nínú ìtàn orílẹ̀-èdè yìí. Gómìnà Shehu Kangiwa tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Sokoto àtijọ́, ó ní ó mà kọ́kọ́ kú sórí ipò. Tá a bá ń sọ̀rọ̀ ìpínlẹ̀ Sokoto àtijọ́, ìpínlẹ̀ Zamfara àti àwọn ìpínlẹ̀ míì ó mà wà lábẹ́ ìpínlẹ̀ Sokoto àtijọ́ yìí. Bẹ́ẹ̀ ni gómìnà Shehu Kangiwa ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Sokoto àtijọ́ yìí. Ṣùgbọ́n lọ́jọ́ 17 oṣù kọkànlá ọdún 1981, ẹ gbọ́ dáadáa o, ọjọ́ 17 oṣù kọkànlá ọdún 1981, ìyẹn the 17th of November 1981, ìní ìṣẹ̀lẹ̀ ńlá ló mà mì gbogbo Nàìjíríà títì nígbà tí gómìnà Shehu Kangiwa tó mú ilé ayé rọrùn, ìyẹn pé kò mú ilé ayé ní pákáleke, ó fẹ́ràn kó máa súnmọ́ àwọn èèyàn, tó lọ ṣeré ìdárayá ní pápá àṣeré ńlá kan ní ìlú Sokoto. Àsìkò tí gómìnà Shehu Kangiwa tó lọ ṣeré ìdárayá ẹlẹ́ṣin, ìyẹn tí wọn yóò máa fi ẹṣin sáré, ìní ẹṣin máa la gómìnà Shehu Kangiwa mọ́lẹ̀ lójú gbogbo èrò. Bẹ́ẹ̀ ni gómìnà fi apá àti ẹsẹ̀ kan tí wọ́n sì sáré gbé lọ sí ilé ìwòsàn nítorí pé ó mú orí lọlẹ̀. Ṣùgbọ́n gómìnà Shehu Kangiwa ó mà gbàbẹ̀ sọdá sí ọ̀run àrèmábọ̀ tí ariwo ńlá tó sì sọ káàkiri Nàìjíríà. Ìyẹn àkọ́kọ́ o. Nígbà tí ó máa tó di ọdún 2009, ìṣẹ̀lẹ̀ kejì tó burú jáì tó jẹ́ pé gómìnà máa kú sórí ipò ó máa tún ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí. Gómìnà Mamman Bello Ali ti ìpínlẹ̀ Yobe ní ilẹ̀ Haúsá lọ́hùn, ìlú náà máa tún jẹ́ ìpè Ọlọ́run lẹ́yìn tó ti ṣe àìsàn. Orílẹ̀-èdè Amẹ́ríkà, ìyẹn ní ìlú Florida, tí wọ́n gbé lọ láti lọ tọ́jú, ìní bàbá náà kú sí lọ́jọ́ 26 oṣù kìíní ọdún 2009, ìyẹn the 26th of January 2009, ìyẹn kejì. Tàbá tó ń sọ gómìnà kẹta tó kú sórí ipò, ìyẹn táwọn olóyìnbó ní died in office, ó mà tún ní gómìnà ìpínlẹ̀ Kaduna Patrick Yakuwa. Gómìnà Patrick Yakuwa yìí ó ní kìrìsìtẹ́nì àkọ́kọ́ tí yóò ṣe gómìnà ní ìpínlẹ̀ Kaduna, èyí tí ọ̀pọ̀ àwọn alágbára tí wọ́n jẹ́ mùsùlùmí ní ìpínlẹ̀ Kaduna tí inú wọn kò dùn sí. Ọjọ́ 15 oṣù kejìlá ọdún 2012, ìyẹn the 15th of December 2012, ìyẹn pé tá a bá ní ká wò dáadáa, ìṣẹ̀lẹ̀ iṣẹ́ pé ọdún 11 nínú oṣù kejìlá tá a wà yìí ni ìní gómìnà Patrick Yakuwa máa kú ikú oró, ikú burúkú. Ní bàbá náà sì kú lásìkò tí wọ́n lọ ń ṣe ayẹyẹ ìsìnkú ọ̀kan lára àwọn bàbá amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Goodluck Jonathan nígbà náà. Níṣe ni ẹ̀rọ̀pléènì, ìyẹn bàálù tí Patrick Yakuwa àti àwọn èèyàn pàtàkì wà, ìlú máa jálulẹ̀ lójijì tí Yakuwa àti olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ààbò fórílẹ̀-èdè National Security Adviser, ìyẹn Aziza Owóẹ̀yẹ, tí òun àti gómìnà Patrick Yakuwa tí wọ́n sì kú sínú ìjàmbá ẹ̀rọ̀pléènì lọ́dún 2012. Ẹni tó jẹ́ kẹrin ní tiwantiwa yìí, gómìnà olúwarótìmí akeredolu, ọjọ́ 27 oṣù kejìlá ọdún 2023 tá a wà, ìní gómìnà olúwarótìmí akeredolu, ìlú náà ló sì jáde láyé o.